رمضان يا رمضان 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 يا موسم القرآن أقبلت بالغفران رمضان يا رمضان رمضان يا رمضان رمضان يا رمضان يا رمضان يا إخوتي هيا صوموا معي رمضان أيا نهيه بالذكر والإحسان رمضان يا رمضان لا رمضان يا رمضان يا موسم القرآن أقبلت بالبشرى والخير والغفران رمضان يا رمضان Ramadan aki Ramadan káàbọ̀ ìkí Ramadan káàbọ̀ yìí oore ńlá kan ni èyí tí Qiblatyn gbé ìftáàrù sílẹ̀ láti fi ṣe tafsiri fún àwọn ọmọ wa àwọn ògólọ́lá àti àwọn tí wọ́n ń bẹ lẹ́nì tí wọ́n máa fálò al-Qur'an eléyìí náà lọ wá mú àwọn Qiblatyn Travel and Tour Umrah and Hajj ní gbé kalẹ̀ pé bí ó ju bí ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta lọ kábi ṣàlàyé díẹ̀ fún àwọn ọmọ Ànábì Ádámà èyí tí àkọ́kọ́ fẹ́ ti síwájú ààwẹ̀ gbígbà nínú oṣù Ramadan Ọlọ́run ọba ó fi ṣe ní àṣẹ pé ká gba ààwẹ̀ Ramadan kìí ṣe wípé òun àwa lòun kọ́kọ́ ṣe fún òun ṣe bẹ́ẹ̀ fáwọn tí wọ́n ti síwájú wa àmọ́ kò yé àwọn èèyàn kí ni wọ́n fi àwẹ̀ ṣe níwájú Ọlọ́run àsọ́hùn àwẹ̀ tẹ́rí yẹn àpáta kan ló jẹ́ tí máa yí dí iná tí kìí jẹ́yàn lè wọ̀ná béèyàn bá jẹ́ ẹni tó lè gbà àwẹ̀ púpọ̀ àwọn àwà burú kò ní máa wù ú ṣe àwọn àwà tó lè mú Ọlọ́run jẹ̀yàn níyà kò ní jí ó tọ́ sọ́dọ̀ rẹ̀ làfáà fi sọ wípé ẹni fẹ́ lo ayé tó fẹ́ rí lò tó sì fẹ́ lo ọ̀run tó fẹ́ kọ́gúnlẹ̀ sọ́run dáadáa kò ní tọ̀ ya mú àwẹ̀ lọ́ranyàn ló fi sọ wípé máa ń yúrídí múlíkàlì jìnnà ní fàlíyàdá àníò táwà ní ما يريد ملك الجنان فليدعني تواني فليكن فليزل من يريد ملك الجنان فليدعني تواني ما يريد ملك الجنان فليدعني تاني فليكن في ظلمة الليل
إلى نور القرآن فليكن في ظلمة الليل إلى النور القرآن فليكن في ظلمة الليل إلى نور القرآن فليسل سوما بسومي إن العين صفاني فليسل سوما بسومي إن العين صفاني فليسل سوما بسومي إن العين صفاني إنما العيش جوار الله في دار الأمان إنما العيش جوار الله في دار الأمان إنما العيش جوار الله في دار الأمان àfáàní máa ń yòrí dí mú kílíkàlì jìnnà ni ẹni bá fẹ́ ṣe bí ọlọ́ba láyé tó sì fẹ́ ṣe bí ọlọ́ba lọ́run falí àdá àni òtọ́ni lágbẹ́já ń kọ́lé èmi náà fẹ́ kọ́ tàmàdó ń ra mọ́tò èmi náà fẹ́ rà wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo gbogbo yòròyìn rí ilé ayé falí àdá kó fi sílẹ̀ kó má tiẹ̀ nàgàwó bẹ̀ kó lé ọ̀run kó jẹ́ káyé wá bá wọn. فليكن في ظلمة الليل إلى النور القرآن wọ́n máa gbé kéwú wọn jí ó dùn ní gbogbo èyàn ọmọ kéwú náà ẹ̀yìn náà máa gbé. فليكن في ظلمة الليل إلى النور القرآن فليكن في ظلمة الليل kírú ẹni bẹ́ẹ̀ má máa sàsùnwátọ́ lóru kórípò ń dìde bí ojú Fátíà pẹ̀lú kúlúwà láòlọ kó máa fi yan náfílà ìlànà القرآن kó máa lọ bí ìmálẹ̀ al-Qur'an èdè kan tó lè tó ayé ṣe ọ̀nà al-Qur'an gbogbo èdè yòókù lè tú tán wọ́n máa try rẹ̀ ni bóyìnbó ti dáa tó tọ́yẹ́ pé náà ló gbalé ayé kan lọ́dọ̀ wa ń bí tẹ́ bá fẹ́ tú ìmálẹ̀ lọ́dọ̀ òyìnbó láìtì lòyìnbó máa pè bẹ́ẹ̀ ni láìtì halogen is a light, this globe is a light, iná lanta is a light, abẹ́lá is a light, gbogbo àwọn kìíní wọ̀nyẹn so ọ̀tọ̀ ni núrù ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ sì ni wọ́n sì jọ pé núrù ìmọ́lẹ̀ Ọlọ́run a máa dúró nínú ẹ̀mí èèyàn séèyàn wá lè gbéná sínú ẹ̀mí so kò sí èdè òyìnbó ò lè tú èdè Lárúbáwá Yorùbá ló tó gbìyànjú díẹ̀ nínú kátú ó ní ìmọ́lẹ̀ tàbá ní ìmọ́lẹ̀ èèyàn mọ̀ wípé ẹmọ̀ pé èyàn ẹlòmí ojú rẹ̀ sálẹ̀ nígbàtílẹ̀ bá ṣú ìmọ́lẹ̀ ní sí ń lò ẹlòmí sí yajúlẹ̀ lọ́sàn gan báyìí kò rí kò sí mọ́lẹ̀ ní wọ́n ní àfáàwà kan iṣẹ́ ọmọ Abbas ní àwọn àtọ́fọ́ lójú yìí Ibn Abbas ojú rẹ̀ wá fọ́ ọmọ Muawiya bí ìkan wọ́n wá ń fi ń bú pé tábà tí ẹ fọ̀rọ̀ lọ yàn àwọn jẹ́ wípé ìwọ tí ojú ẹ fọ́ òun náà ni a máa wá lèyàn máa ló ń fọ́rọ̀ lọ ìwọ ni irú rẹ̀ láwọ́ sọ pé àfọ́rọ̀ lọ ọmọ Abbas wá ní ọ̀tọ̀ ní bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ní ríran ọ̀tọ̀ ní bá sọ́rù ọ̀tọ̀ ní basira ọ̀tọ̀ ní basira gílóòbù lásán leléyìí ojú tá ń fi ríran yìí gílóòbù ni ó lè fọ́ kéèyàn má ríran kò tí afọ́jú tí ó lójú tí ó fi ríran ó sì lè máa gbé lágége
yóò sì wà mú pọ̀pá dání yóò sì lọ agége tí ò ní ṣubú ṣé nínú pọ̀pá rẹ̀ lóyìn ojú wà ní. فليكن في ظلمة الليل إلى نور القرآن. Nurul Qur'an, ìmọ́lẹ̀ al-Qur'an náà ni kéyàn ó dìde lóru tó bá ti bẹ̀rẹ̀ sí ní ka al-Qur'an yóò yan náfílà ó ṣe Fatiha ó ṣe kúlú Allahu ó ṣe iná àtẹ́ná àbí bí Ọlọ́run bá sì dé ní kágbára rẹ̀ ó gbé náfílà la pé èyàn lè gbé al-Qur'an bá ìrànràn yàn lè yàn lè gbé al-Qur'an dání kókà tó bá rí pé ọlẹ́mí àti ká ó lè sí Qur'an dání báyìí kọ́ ọmọ ká ó lè ká Tọ́há ó lè ká Yásìn ó lè ká bọ́n bá ti ń ká yẹn bọ́n ti ń gbé yẹn bẹ́ẹ̀ náà ló máa rí pé ìmọ́lẹ̀ Ọlọ́run ìmísí Ọlọ́run yẹn ó lè dé báyìí kó lérò pé nǹkan kankan fẹ́ ṣẹlẹ̀ láàrin ó dẹ̀ dìde ìmọ́lẹ̀ Ọlọ́run ọba ló dé bẹ́ẹ̀ mo rántí Ọlọ́run bá fọrún kẹ́ Maulana Sheikh Yekini Mustapha àdúró báyìí à ń ṣe àsíkiri lọ́wọ́ pátámítà ti ń ṣàsíkiri lọ àṣẹ iná ti fẹ́ jábọ́ ọ̀gangan orí wọn ni ó sì jábọ́ tí iná bá sì jábọ́ sórí olórí ṣé ìjọ ọ̀dàrú àfá bí tí gbogbo àwọn yòókù tí àwọn ti la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ṣé ó sì dìde pé àwọn ń lọ tọ̀ wọ́n dìde tán báyìí ní kìíní yẹn jábọ́ àmì sí Ọlọ́run òun náà ló sọ fún ẹ̀yẹ ìmọ́lẹ̀ Ọlọ́run yẹn làfáà fi wá sọ pé gbogbo tí wọ́n ń jẹ́ ìmọ́lẹ̀ Ọlọ́run tí ó bá ní tó bá wà nínú ẹ̀mí rẹ̀ tí nǹkan bá fẹ́ ṣe èèyàn rẹ̀ kan ìmọ́lẹ̀ Ọlọ́run yẹn ó sì tànà sí ó sì ràn kàn lọ bẹ̀. Wọ́n ní arábìnrin kan nígbàtí ọkọ rẹ̀ lọ sí Sam ó wá ọbẹ̀lọ́ ọlọ́ndàbà ń sọ́kọ̀ mi bọ̀ bí jí ń gbé ń ṣàdúrà lọ ó kàn sí bí ẹni pé ògbé gbé ni bó ṣe rí pé ọkọ òun kú nírìn àjò tó lọ nìyẹn ó wá bá Nábì wa Muhammad òun máa rí fíṣàn bá ìpọ́kọ òun kú àbí àlá pé ọkọ òun kú Ànábì ni yóò kẹrù yẹ ló fi jẹ́ pé ẹ̀kọ́ nìyẹn fún gbogbo wọn tó lálàá má tú àlá rẹ fún ẹni tí ó bọ̀ sọ pé ayé ti pínra rẹ tán wọ́n pín o wo ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ tí ó bọ̀ tú sí dáadáa kó dàbá láyé ọ̀dá Ọlọ́run padà sọ di dáadáa bó ṣe wá di pé ó sọ pé ọkọ Ànábì ni yóò kẹrù bọ̀ àṣì ọkọ rẹ ti dákú lọ́hùn àwọn òyìnbó aláwọ̀ funfun nígbàtọ̀ yá ní a máa ń wò pé ẹ̀dàmílé lórí wọ́n dàmílé lórí nígbàtà náà bí ti sọ pé yóò jí ọba jí gbogbo wọn máa ń pé bóyá sọ owó nù ní bóyá èèyàn ọjà rẹ̀ ló déètì ní olúkàtí ilé ìbá gbé ẹ̀bùn wá ilé ìbá ń gbẹ́bùn wá òun sáwọn ìyanu pé wọ́n ní sáàmà lọ ẹkọ́nù fún máa lọ Ànábì sì ni yóò ṣe kí ni yóò kẹ́rù ànúrù Ọlọ́run ló bá yàwó rẹ̀ ṣiṣẹ́ tó fi lọ sọ fún Ànábì wa Muhammad fàlìyàkún fi zulmatil layli ila nuril qur'ani. Olúkálùkù wa náà ká máa dìde lóru ìlànà èdè Qur'ani ká máa lọ bí ìmọ́lẹ̀ Al-Qur'ani. فليزيد صومه بالصوم إن العين شفاني. فليزيد صومه بالصوم إن العين شفاني. Kírú ẹni bẹ́ẹ̀ kó máa gbààwẹ̀ tí Ramadana bá tún lọ tán ẹ má fi àwẹ̀ ẹlẹ́ ẹgbà ti Monday ẹgbà tàṣlámísì àyàmùbọ̀ ìdọ́ àwọn ọjọ́ funfun ẹgbà àwẹ̀ rẹ̀ àwọn ọjọ́ tí funfun náà ni ọjọ́ tí ń bẹ ní ìdajì oṣù ní a ń pè ní àyàmùbọ̀ ìdọ́ ọjọ́ on the 13, 14, 15 àwẹ̀ ẹbẹ̀ ó lágbára níwájú Ọlọ́run a máa fi tan ìmọ́lẹ̀ sínú gbáyẹ̀ èèyàn a máa fi ọ̀nà a máa jẹ́ kéyàn ṣẹ́gun ìṣòro fàlíyàsílì sọ́ọ̀mọ̀ ìsàómi
ìnàlẹ̀ àì sáfàání. Bọ́ọ̀ bá ti ẹ̀wà mọ̀ pé ààwẹ̀ máa ń tẹ ìmọ́lẹ̀ síyàn, ṣọ́ọ̀rùn padà rántí pé oúnjẹ tó ń jẹ tó lóòní jẹmọ́ yìí yóò díjọ́ kan tí wọ́n gé pinpó jẹmọ́ láìlẹ́ tó sì ní jẹmọ́. Fàyẹ̀sí sọ́mọ́ bí sọ́mí ìnàlẹ̀ àì sáfàání. Ẹni tó bá wá fẹ́ wà hẹ́tì tó fẹ́ lálàáfíà, àwẹ̀ nígbà, àwẹ̀ yìí ní májẹ̀mú. Bí tí àwẹ̀ ní agbára dé, wọn a mọ́ ẹ̀yin gbogbo ẹ̀yin èèyàn lẹ́mọ̀ wípé ìran ìjàpá kò ní ọyàn tó fẹ́ fún ọmọ. Ìjàpá ò ní igbá àyà tí ó fi fún ọmọ lọ́yàn. Ọlọ́run ó wá ń bẹ Ọlọ́run pé bóòlù wọn ti ṣe tọ́ ọmọ tòun, gbogbo ìran ẹranko ní máa fún ọmọ rẹ̀ lọ́yàn. Ọlọ́run wá pa láṣẹ pé kó gba àwẹ̀ fún un. Nígbà tó gba àwẹ̀ fún Ọlọ́run ọba, Ọlọ́run wá fún un ní àṣẹ pé gbogbo ìran ọmọ ìjàpá tí wọ́n bá ti ń wojú ìjàpá báyìí, wọ́n sì máa mu ọyàn láti bí ẹyinjú rẹ̀. Ẹranko kan bẹ tí ń pè ní gidigidi, tó ń bá ti fẹ́ fún ọmọ rẹ̀ ní ọyàn, ìsọ̀nkò ní gbọ̀n, tó bá ti sọ̀nkò ọmọ ó sì yóò lẹ́ẹ̀kan náà, gbogbo oúnjẹ tó máa fẹ́ jẹ ní ọ̀jẹ̀. Ọlọ́run ní kó ń tó fún un ní àṣẹ yẹn, àfi kó gbààwẹ̀ fóun. Bẹ́ẹ̀ náà ni ẹyẹ kanakana, òun náà yóò gbé ọmọ rẹ̀ sókè, òun ọ̀pọ̀ ọmọ sílẹ̀, òun wà lókè, yóò máa wo ọmọ rẹ̀ báyìí láti ẹyinjú rẹ̀ àti tí ń bá ń wí lẹ́nu lójí ó ti máa dẹnu ọmọ. Àwẹ̀ ni lọ́lọ́run ọba ni wọ́n gbà. Gbogbo àwọn tí wọ́n ń dákọ̀ yìí, tí àwọn àlùfáà bá fẹ́ tún ayé èèyàn ṣe, tí wọ́n bá fẹ́ bẹ Ọlọ́run kí wọ́n ní pé kọ́lọ́run ọba, bóyá Ọlọ́run ti kádàrá pé olòṣì ni, wọ́n fẹ́ bẹ Ọlọ́run kọ́lọ́run bá wa sọ di ìrọ̀rùn fún. Nákàlí tí mo fẹ́ wí, àwọn àgbàlagbà, àwọn tí wọ́n ti kéwú wọn tó pọ̀ ju tiwa lọ, tí wọ́n mọ̀ báwo làwọn àgbàlagbà sí, wọ́n lè kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ o, ṣùgbọ́n àwọn bàbá àjọhùn wọ́n gbọ́ Al-Qur'ani yé pé husmina Al-Qur'ani lima síta lima síta, múnú Al-Qur'ani fún àyà ni o, èyí tó bá wù ọ́ nínú ẹ̀ mú fún kíhun tó bá wù ọ́ tó fẹ́ fi ṣe. Ní àrádítà obìnrin hadami bait tó bá fẹ́ fi wọlé ó ṣe wò, wà ní àrádítà olílìbì náà tó bá sì fẹ́ fi kọ́lé ó ṣe kọ́, tó bá fẹ́ fi jagun Al-Qur'ani tó jagun, tó bá fẹ́ fi jì bẹ́ẹ̀. Torí fúnra Ọlọ́run ló sọ pé a ti sọ kalẹ̀ ní Al-Qur'an wípé in tí ó máa jẹ́ ìwòsàn a ti sọ kalẹ̀ sínú Al-Qur'an, wa rahmatun àti kẹ́ lil mu'minin fún gbogbo mùmìní. Tí àwọn àfáà bá wá fẹ́ sọ ayé èèyàn di pé Ọlọ́run bá sọ ayé rẹ̀, jíjẹ múmu ìmọ̀jì onira fún wọn wá wá ìgbín tó pinnu tí àwọn olóyìnbó ń pè ní slave, wọ́n wá hàn áyà fahuwa fi 'ishatin radiya fi jannatin 'aliya. Wọ́n kà ó ní yóǹkà tí wọ́n ní wọ́n hàn, wọ́n fọ́, wọ́n wá wá ẹ̀wà funfun yóò bu ẹ̀kún ọwọ́ kan báyìí, wọ́n ó ní kó fi iyọ̀ sí, iye omi tí ẹ̀wà yẹn bá lè fi ṣe ẹ̀kún ọwọ́ kìíní yẹn kaná, iná ni o lo omi tó fi fọ ẹ̀wà yẹn. Tó bá fi omi ẹ fọ ẹ̀wà yẹn, orú rẹ̀ náà ló tó wá hàn, tó fi wá ṣe ìgbín tó ṣe afárá sẹ́nu. Ìgbín tó ṣe afárá sẹ́nu yẹn ló wá ṣe gẹ́gẹ́ bí ọbẹ̀ tó jẹ̀lé lórí tí tó fi jẹ́ ó tó mú àǹtú yẹn lé. Bójú gbọ́lọ́n bá kádàrá òsì mọ́ ń tọ̀ ayé rẹ̀ ọdẹ̀rùn. Allah. Àmọ́ kí ni ìgbín yẹn ṣe tó fi wá lè wúlò bẹ́ẹ̀? Kìí ṣe gbogbo ògbín ló wúlò bẹ́ẹ̀. Ìgbín gbé àwẹ̀ oṣù 3 kó tó lè safara lẹ́nu. Làfá fi wọ́n sọ pé fẹ́líyàsí lísàúmọ̀ bí sáúmì ìnàlẹ̀ àyẹ sáfàání. Fẹ́líyàsí lísàúmọ̀ bí sáúmì ìnàlẹ̀ àyẹ sáfàání. Ẹgbàwẹ̀ sáúmù bí sáúmì lérí ara wọn, ìnàlẹ̀ àyẹ sáfàání, kárántí pé ayé yọ padà tán. Ìnàmàlẹ̀ àyẹ́sù
أنوار الله في دار الأمان إنما العيش ó jẹ́ ń pè ní sẹ̀mí tó dáa ó náà lẹni tó rí ayé yìí lò tó torí àlìkìyámà lò nítorí pé a ní question and answer ẹni tó bá sì gbà ó nẹ́bùn tí ó jẹ aṣọ wà nílẹ̀ Al-Qur'ani wà nílẹ̀ gàrí lábúlé ó wà nílẹ̀ fẹ́ni tó bá gba question and answer ìbá sọ méje ìbá sí àgbàlagbà kò sí exception bẹ́ẹ̀ nígbà náà ni àá lágbàjá sí wọ ẹ̀bẹ́ abágbàlagbà ní ọ̀hàn ẹni ọba ti gbà ní Ọlọ́run bá mi kó bá ṣe dáadáa fún àwọn ọmọ wa tí wọ́n gbé ètò ìkalẹ̀ Qiblatyn Travel Tour Umrah and Hajj Service nínú àwẹ̀ yìí wọ́n kó àwọn èèyàn lọ sí Umrah kí ni déètì yín secretary nínú tó bá di 22 àwọn èèyàn ní various places of the world àwọn tán wá láti Canada ní Europe ní France ní Germany ní China ní Nigeria ní Africa ní wọ́n pàdé àwọn tán bá wọkọ̀ bí àwọn tán wà lọ́n gbogbo wọ́n pàdé ní Dubai wọ́n jọ wá padà lọ ṣe Umrah àwọn náà wá gbé ètò ìkalẹ̀ pé káwa náà wà aware of it kẹ́ni tó bá fẹ́ bá wọn máa travel wọ́n ìfọ́kọ̀ Ọlọ́run sì ní jẹ́ kí ó rí fọ́kọ̀ èmi náà ni wọ́n yàn ní mísánà wọn tí a máa kó àwọn èèyàn ṣiṣẹ́ kọlọ́run dákun mọ́sà ṣe ní ìrọ̀rùn fún wa tó wọ́n ní ká fi question and answer sí Olúwa o dákun ẹni tó bá gbà kó lè bá tẹ̀síwájú káwọn tí yóò bá ṣe kíní kí wọ́n lè kọ́ ẹ̀kọ́ látara àwọn tí ẹjá ṣe ìsájà kọ̀ọ̀kan àti Fatiha fún àwọn Qiblatyn Ọlọ́run dákun mọ́sà jẹ́ kí ọlá àwọn ọmọ lọ síwájú. Bismillahirrahmanirrahim. Iza jaa nasrullahi wal fath رأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ̀rọ àpẹjẹ àgbé orúkọ Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. Bismillah kan lè yíra fífún fún bàbá wa Thaqofy. Bismillahir Rahmanir Rahim. Ìlà fi Quraysh. إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Bàbá wa Thaqofy ibẹ̀ bàbá ṣe Olúwadé. Ibẹ̀ ni kọ̀mọ́ yín ó sì ti bẹ̀rẹ̀ kọ̀mọ́ yín bẹ̀rẹ̀ sí ga jù yín lọ láyé. Ibi iṣẹ́ Ọlọ́run kan lẹ ti ń bọ̀. Ẹ fi wá dé ẹ fi wá sinmi. Tó bá fi ní kẹ́kọ̀ọ́ jí létí question and answer náà kò tún ní rẹ̀ yín. Àlàáfíà ara afáàní Zukitu ṣe àǹjẹ̀mí án wà má àdúkù áhàwálù mínẹ̀ làásàn. Òun tọ́ gbogbo nǹkan ò láyé òun wá rí tó dùn jù yín lọ. Òun wá tọ́ gbogbo yín wò òun wá lóyún tó dùn àlàáfíà lọ àlàáfíà yẹn lọ́wọ́ nígbà o. Àlọ́ríkọ́lá ní Muhammad sallallahu alaihi wasallam. Àwọn láàrin ìṣẹ́jú tó kù àwọn kìíní tó wà lẹ́yìn wá látọ̀ iléeṣẹ́ Qiblatyn fún gbogbo àwọn tá a bá gba question èmi náà lè gba ìbéèrè yẹn kí n náwó kí n tó dáhùn ìbéèrè mi fúnra mi àbí ṣé o zẹ́mzẹ́m náà ẹ jẹ́ ká gbé báyìí ọkùnrin kan obìnrin kan kò ní dàrú ọkùnrin kan kó náwó ẹ bá ń fún wọn ní báyìí kẹ́ ẹ bá lẹ́sìn ẹ̀ wọ́n bá ayọ̀ ẹ náwó ni ẹni bá láyà kó wọ ni. wọ́n sá dìde pé àwọn àlekún èèyàn máa ń pè wọlé kó tó fi question ni ẹ pè wọlé question mi rèé. Oya wọ́n ti fún ẹni. Kí ni topic? Kí ni àkórí ọ̀rọ̀ tí bàbá Thaqofy sọ̀rọ̀ lẹ́ni? Kí ni àkórí àwọn kí ni mi ní topic yóò ṣá summarize pé ní lesson tẹ̀ rí mú rè message tí bàbá Thaqofy pass rè time ń lọ. Mo ń ka time mo ń wo seconds 15 seconds lẹ́ni. Oya lomi. Ẹ̀rọ àwọn ẹ̀jẹ̀ kò lọ sọ́dọ̀ àwọn obìnrin màámi ẹgbẹ́ fún yàrá nulẹ̀ wọ́n ṣáà gbogbo obìnrin tó kù náwó.
Oya. Now, kí ni ẹ sọ̀rọ̀? Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ súnmọ́ bí. Orí ọ̀rọ̀ tí wọ́n fi ṣe lẹ́ṣọ̀ fún wa lẹ́nu ó dá lórí àwẹ̀ gbígbà. Iṣẹ́ tí àwẹ̀ ń ṣe lára, ìwúlò àwẹ̀, bó ṣe yẹ ká gbà àwẹ̀. Ọ̀pọ̀ rí lẹ́ṣọ̀ tó ń ṣe fún wa lẹ́nu nìyẹn. Ẹ bá ń gbé Ọlọ́run tóbi Allahu Akbar. láti iléeṣẹ́ Qiblatyn. Wọ́n ní ká fún yín ní Kùránì kan àtàṣọ kan. Ẹ gbé Ọlọ́run tóbi náà. Allahu Akbar. Nam? Okay. Ẹni tó fi aṣọ ránṣẹ́. Iléeṣẹ́ tó fi aṣọ ránṣẹ́ ni Rabumis. Ọlọ́run jẹ́ kí iléeṣẹ́ náà máa lọ sókè. Amina. Ọmọ akíyèsí àbí? Ẹ má bínú. Ṣé ó ṣàkọ̀fí fúnra rẹ̀ ló fi Kùránì? Bàbá wa Sheikh Fatai Al-Thaqofy wọ́n fi odidi Kùránì lé bá ń gbé Ọlọ́run tóbi. Allahu Akbar. Ẹ dákun ẹ bá ń pàṣẹ sí wọn. Now kó lọ sọ́dọ̀ àwọn obìnrin straight. Àríyàn náwó lọ́dọ̀ àwọn obìnrin. No question ọkùnrin lóbìnrin kan bá ń sìn. Ẹni tó wọ white lẹ́yìn yẹn. Ló ìyá Bólú. Ìyá Bólú àwọn ẹ̀dà. Kí màláìkà kan dúró sáárín yẹn, kí màláìkà yẹn máa pàṣẹ ohun jẹ́ ìlú ìlú lónìí, kó máa pàṣẹ máìkì yẹn lọ sẹ́yìn. Ìyá wa Ìyá Bólú dà. Ẹ bá fún wọn máìkì àwọn yẹn. Ìyá wa Allahu Akbar. Ẹgbẹ́ lọ tóbi. Allahu Akbar. Nítorí pé ẹjẹ́ dọ́kítà lọ sí medical field. Màámi, ilé iṣẹ́ tí ó gbé ètò yìí kalẹ̀, kí ni orúkọ ilé iṣẹ́ náà, iṣẹ́ òun sì ni wọ́n ń ṣe? Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ sọ ọkọ yín o. Orúkọ mi ni Mrs. Mojinat Ende. Orúkọ ilé-iṣẹ́ tó gbétò ìkàlẹ̀ ní Qiblatyn Traveling and Tourism. Wọ́n máa ń kó àwọn èèyàn travel fún Hajj, Umrah. Ẹ bá ń gbé Ọlọ́run tóbi o. Allahu Akbar. Wọ́n pé ẹsẹ̀ mọ orúkọ ilé iṣẹ́ wa, àárọ̀ yín lọ sí ìlú Ìjẹ̀bú. Wọ́n ní ká fún yín ní gàrí kan wà àti aṣọ kan. Ẹ bá ń gbé Ọlọ́run tóbi o. Allahu Akbar. Àti Kùránì kan. Bàbá tún ní àti Kùránì kan. Allahu Akbar. Torí pé ìdáhùn yẹn polówó iṣẹ́ wa. Náà ẹ já lọ sọ́dọ̀ àwọn ọkùnrin. Afa Ahmed. Wà á yàpọ̀. Ẹ wá kílé táwọn èèyàn bẹ̀rù àti ìnáwó náà. Ahmed ló náwó. Akọ̀láì. Pírẹsẹ́ńtà kan lẹ́nu. Oya. Mo gbé kó gbé kọ́, ó ní olùmí kọ́ ló ń sọ. Àfàdé yín náà. Now, Ahmed ka òpó márùn-ún Islam fún wa. Five pillars of Islam. Asyhadu an la ilaha illallah Aha. wa asyhadu anna Muhammadan Rasulullah Number one nìyẹn. Ó yá yá. wa iqamus salat Aha, ó di méjì. wa uqiya zakat Ó di mẹ́ta. wa tasumu Ramadan Ó di mẹ́rin. wa tahujja al-bayt. Ẹ bá ń gbé Ọlọ́run tí ó bí o. Allahu Akbar. Fún pé o tiẹ̀ kọ́kọ́ dáhùn ní Lárúbáwá náà, kọ́kọ́ gba Kùránì kan, Lárúbáwá ló ti sọ kalẹ̀. Bá aṣọ kan náà mọ́, ẹ bá ń gbé Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. Assalamu alaikum, kò sódòrò inú kìíní yìí o, ẹni bá nọwọ́ ni o. Aha, kò sódòrò bẹ̀. Èmi kan fẹ́ nọwọ́ lọ́nà obìnrin. Ìyá tó wọ yẹ́lò lẹ́yìn yẹn. Ẹni kan súnmọ́ wájú pẹ́lẹ́ ìlú. Àwọn àfáàrà látọ́dúró yìí kí wọ́n jókòó, tẹ́ bá nọwọ́ máa rọwọ́ yín. Pẹ̀lú ògùn Ọlọ́run tó bá di 5 minutes to 7, I'll drop mic. Now, Adẹ̀fẹ́ kẹ́ jẹ́ gbogbo ẹ̀bùn ìtàn. Alájà, kí lórúkọ yín bó lẹ sí ń pè wá? Kí wọ́n jẹ gbogbo ẹ̀bùn ìtàn ni. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Now, ìbéèrè mi ni, aha, oṣù wo la máa lọ sí Hajj? Oṣù wo la máa lọ sí Hajj? Oya, 15 seconds mú wò.
bọ́ọ̀bá mọ̀ ní kéwú kó sọ Yorùbá tó bá mọ̀ ní kéwú. tí ẹ bá mọ̀ kí owó yá kí la máa ń lọ oṣù la máa ń lọ Mọ́kà. Zulhijja ẹgbọ́n náà tóbi. Allahu Akbar. ok ẹ ká lọ sí ìlú Ìjẹ̀bú ẹ wá gba gàrí kan àtòdìdí aṣọ kan ẹgbọ́n náà tóbi o. Allahu Akbar. bó tẹ̀ já sí pé ní question náà ráhùn kó tó dáhùn ó bẹ̀rẹ̀ tó 30 seconds tẹ́lẹ̀ gbọ́dọ̀ pẹ́ kó tó ránṣọ ìtàn o. now ẹgbẹ́ fóònù fún àfáà tí wọ́n fi aago sápò yẹn. sẹ́yìn ọkùnrin ò lè dáhùn. àfáà tí wọ́n fi aago sí àpò yẹn. lírúkọ́lọ̀ yìí. now orúkọ yín lẹ́sí pè wá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Orúkọ mi Abdul Wasan Olóòkèwé láti Lagos State Polytechnic. Allah Akbar. ok ìbéèrè mi rèé bàbá sákọ̀bí ní kó má le ẹ dárúkọ articles of faith in Islam. Believe in the name of Allah. okay In the name of Allah. okay In the name of the Prophet. ó di méjì. The books. okay ó di mẹ́ta. And angels. okay ó di mẹ́rin. And your destiny. ó di márùn. Yawm al-akhir. The day of judgment. ẹ bá ń gbé Ọlọ́run tóbi o. Allahu Akbar. ẹ wá gba Kùránì kan ẹ bá mú aṣọ kan mẹ̀yẹ náà ibi nìkan mo ti mú aṣọ. Ìjẹ̀bú méjì. okay very good. ẹ jẹ́ àlọ́ sọ́dọ̀ àwọn obìnrin. ọkùnrin ò tún tí ìdìde ọkùnrin méjìlá sì rí látàkùn. ọkùnrin ó yá ẹ bá mú láì fún wọn stars wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Orúkọ tèmi ni Abdul Fatai. Allah Akbar. Àbá ní ẹ̀ka Suratul Fatih. Ṣùgbọ́n ẹ̀ka Suratul Nasiri fún wa. Bismillahir Rahmanir Rahim. Iza jaa nasrullahi wal fath. ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. ẹ bá ń gbé Ọlọ́run tóbi o. Allahu Akbar. bàbá wa Thaqofy ní ká fún yín ní aṣọ kan. wọ́n ní ká ẹ̀sùn lọ sílùú Kẹ́nẹ́ ẹ bá wa kí bàbá wa wú lọ́wọ́ tẹ́ bá dọ̀hùn. ó wá láti ìgbà yẹn wá láti Qiblatyn Hajj and Travels and Tours. Yorùbá mi. iléeṣẹ́ tó gbé ọmọ gẹ̀rọ ok ọmọ kíẹ̀ òun ló gbé aṣọ àwọn ló gbé aṣọ wa bàbá wa Sheikh Al-Fatai Raji Al-Thaqofy wọ́n gbé Kùránì wa. náà ìlú Ìjẹ̀bú tàlẹ́ gàrí lábúlé ló gbé wa. Allah Akbar gàrí lábúlé fúnra rẹ̀ ló gbé gàrí wa. ẹrú Ọlọ́run ni afọ àpòpá yìí ẹ bá ń gbé báyìí fún òyìnbó yẹn. Assalamu alaikum wa ẹ dákun ní ọlójú òyìnbó. ìyá bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Min Markaz Al-Hakim Li-Ta'lim Al-Arabi Al-Islami. orúkọ yín ustaz. Absalam Abdul. Abdulsalam Abdulrahim. Recite Suratul Kafirun. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Qul ya ayyuhal kafirun la a'budu man ta'budun wala antum 'abiduna ma a'bud wala ana 'abidun ma 'abadtum wala antum 'abiduna ma a'bud lakum dinukum waliyadin. ẹ bá ń gbé Ọlọ́run tóbi o. Allahu Akbar. ẹ
tún gbé ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. látọ̀dọ̀ bàbá wa Thaqofy tó yìnbó máa ń mu gàrí ni. máa bọ̀ wájú máa bọ̀ wájú máa bọ̀ wájú. Suratul Kafirun àbá tí ò bá dúró dáadáa á máa kí bọnú ara wọn ni ẹ bá ń gbé ọlọ́run tóbi. kọjú sí kámẹ́rà kí wọ́n gbé fún ẹ kọjú sí kámẹ́rà ẹ̀hẹ́n. wàkílù máa gbé kínní fún tẹ́yìn. Barakallahu fi iléeṣẹ́ wa Qiblatyn a tún máa ṣe irú ilé lẹ́ẹ̀mejì sí kí ọmọ ọlọ́run tó parí ẹ padà wá nígbà yẹn ẹ̀mú ńláńlá wà nílẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. bí ikọ́ tí ẹ̀fẹ́ mi náà ni múra ló ń ṣe mí. Okay, on the 15th and 20th of this month ni wọ́n máa ṣe now